o mo kọ́kùnrin mo kóbìnrin mo kọ́ ọmọdé mo kí àgbàlagbà léyìí ó kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòótọ́ ọ̀nù jáwé mo sì fi gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fi òótọ́ ọ̀nù wàgbò gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní ìgbèrí òkun mo kí yín o gbogbo ọmọ Yorùbá tí sì ń bẹ ní ìgbèrí ọ̀sà mo kí yín o ọ̀dọ̀ dàbí gbogbo títí ń gbọ́ mi nínú ilé ìbú omi là máa gbọ́ nínú ilé ìyá mi gbọ́ bùwá àgbo tá a bá ṣàlàyé kì í yẹ lómi inú ilé tí wọ́n máa ń gbọ́ tí wọ́n máa ti ń pariwo ẹ̀bà gbowó bíbá ọba máa ṣẹnìkan bẹ́ẹ̀ àṣìjẹ́ pé jẹ̀dí ń ṣe wọ́n tàbí ìkéyìí àrùn ṣùgbọ́n bí wọ́n máa ń sọ pé ẹ bá wa bomi tútù inú wọn ṣẹ̀ṣẹ̀ jẹ àmàlà tó gbóná tán tàbí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ iyán tó fẹ́lẹ́ dáadáa tàbí ẹ̀bà tó wà fomi tútù tẹ̀ ẹ́ mọ́lẹ̀ bu omi là máa gbọ́ àyẹ̀ ń gbọ́ bùbú àgbo ara òní ni wá o orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan mo fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ lórí ewé àgógó igún òun náà ní jẹ́ ogbe orí àkùkọ ọgbọ dáadáa ogbe orí àkùkọ àwọn bàbá wa ní àgógó ogún kì í wò kilẹ̀ ní wò ewé yìí jẹ́ ewé tó jẹ́ pé ó ní tìjú púpọ̀ kì í síjú wo Olódùmarè èso rẹ̀ rí pé yọ dẹnu kọlẹ̀ ni àṣírí pọ̀ mẹ́ o lára ewé yìí mérekù ńlá ni wọ́n sọ fún wa pé bàbá ẹnìkan kọ́ ló lè wé bàbá ẹnìkan kọ́ ló lè gbò dúkìá Ọlọ́run ni àwọn èèyàn ló yọ̀ǹda rẹ̀ fún ẹ máa lò ó fún nǹkan àǹfààní ara yín ẹ má fi ní ara yín lára gbogbo ẹni tí bá ń jáwé ẹ̀jẹ̀ àwọn èèyàn fi ní ayé lára ni ṣùgbọ́n ewé àánú tó bá ń jáwé abíwẹ́rẹ́ ìwọ yẹn lọ ń jáwé bàbá tẹ̀rẹ́ nìkan tó ṣe òsì gidi káàkiri tí ń takò sí tí ń pè kíní kan tó ní kó jókòó tó bá fẹ́ mọ̀ bólógùn àbí kò ní kọ́ ka oògùn tá a fi wo àrùn 40 fún ọ tí ó bá ti lè dá kà gbà yí pé kò mọ̀ nǹkan kan torí àwọn kan ń bẹ tó jẹ́ pé sìgìdì ni wọ́n máa kó kiri àtòká àtàfọ̀ṣẹ́ òun ni wọ́n máa polongo irọ́ nǹkan tí máa ní ayé ẹni tí máa yé ẹni dùn ní gbẹdẹmukẹ́ òun lè yẹn máa lò ọyọ fún nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan ewé yìí a ti sọ̀rọ̀ rẹ̀ ní part 1 àwọn èèyàn ní bàbá wa ẹ bá wa tẹ̀ sí lórí ọ̀rọ̀ ewé àgógó igún yìí ewé yìí náà ní jẹ́ egbe orí àkùkọ o ewé yìí ohun tọ́lọ́ ń pamọ́ sí lára kò ṣeé kà tán o ibi tí wọ́n ní àwọn àgbàlagbà ní okùn tá a fà tó gúngungun tá a rópin rẹ̀ wọ́n pé ó ṣe wá gúngungun tó báyìí ní àwọn àgbàlagbà ń pè ní oògùn wọn ò rópin rẹ̀ èyí tá a kọ́ làwa ó lè sọ ń pa rẹ̀ tọ́ba tí dọ́dọ̀ ẹlòmíì wọ́n tún sọ jù bẹ́ẹ̀ lọ o àwọn onímọ̀ pọ̀ kárí ayé o wáyé ẹ súnmọ́ bí ẹ wá gbọ́. ìjọ ọmọ yìí pé ewé yìí ó wúlò fún kákèké bá bú yẹn jẹ tàbí jò sọmọ yìí pé ewé yìí ń gbọ́ ìwòsàn rẹ̀ wọ́n ṣàjà ewé yìí kọ̀ọ̀rá omi tó jáde ńbẹ̀ ẹ fún sí kẹ́ẹ̀rá mọ́ ẹ máa fún sí kẹ́ẹ̀ máa rá mọ́ ara ó sì tù ń tọ̀ ọ̀sán kó de ní tàbí àkekèé lọ́gànyàn kákèké kọ́ táyàn tàbí ìkéyìí kòkòrò olóró kọ́ ta ni èyàn sábà jà ń pata ẹ lọ já ìwé àgógó ogún ẹgún kómìnrin ọjáde ẹfìrà kò ju bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ pé èèyàn bá ní báyà bí ojú ọgbẹ́ lára ojú ọgbẹ́ bóyá èèyàn fara kọ̀ọ̀kan wá ti dojú ọgbẹ́ lábí ojú egbò ẹgbẹ̀ẹ́jú kẹjá ìwé àgógó ogún kọ́pọ̀ ẹ̀dọ́ bówó yẹn fòdìdí atari bó sì wò yẹn má fòdìdí atari kún kankan ti di powder ni
ẹ sì lè sa kẹ já kẹ sa kọgbẹ kẹ máa lọ ẹ lọ ní tútù pé ẹ sa tẹ bá ti gun ní tútù ẹ sa tó bá gbẹ tuntun lọ ẹ gbé kalẹ̀ ewé yìí ohun tí kálukú gbọ́dọ̀ lọ kalẹ̀ ni ọgbọ téèyàn bá lóun ní ọsà àrùn ọgbẹ́nú ẹni kó pò mọ́ oyin kó máa la bí ò lè pò mọ́ oyin ẹni kó máa fomi tútù lò ó torí ọgbẹ́ inú tó ní ẹjọ́ mísì ẹ̀ mọ́ oyin ẹ gbọ́ kó máa fi lo ògì gbígbóná ọ̀sà náà yóò dohun gbàgbé o agbára ọba tíjọ́ lọ́hùn sọwárí ojú ọgbẹ́ àbójú egbò yìí ìwọ sá máa bù ú sí àgógó ogun lásán máa bù ú sí yóò sì dohun gbàgbé ọlọ́run ọba yóò ní kó gbọ́ ìwòsàn tí a bá jẹ́ni tó yẹ pé yín máa pariwo ara ríro ní gbogbo ìgbà ewé yìí lásán ni ọjà kọ lọ kúkú náà kọ wá fi káńfọ̀ sí ọmọ káńfọ̀ orí rogodo báyìí lọ dáadáa kó forí ko àmọ́ ìwọ́ra àbí wọ́n tẹ́yìn máa dà láàmú ẹ mọ̀ pé àwọn àgbàlagbà kan bẹ tó jẹ́ pé tó bá dojú alẹ́ wọ́n máa pariwo àrùn orúnkún báyá bí àwọn tí sanra tí wọ́n nídìí tí ìdí wọn wá sọ̀kalẹ̀ lé orúnkún wọn tí orúnkún máa yọ wọ́n lẹ́nu báyà wọn ò ní lè rìn dáadáa gbìyànjú ẹ̀mí ìwọ́ra ẹ ṣe kalẹ̀ fáwọn àgbàlagbà ọ̀dà pọ̀ tàbí àrùn ọjọ́ alẹ́ tí máa da àwọn àgbàlagbà láàmú ewé yìí lásán ẹ sì lásán ẹ fọ̀ọ́nù ẹ sì èyí omi bọ́wù yẹn wó mi ògì bọ́wù yẹn ẹ sáfì lásán ẹni wọ́n máa mú lóòrèkóòrè gbígbígbé lára wọn máa rí wọn máa tọ̀ dáadáa ara àlàáfíà rí wọn máa bá wọn ẹ sì lè gun lágùnmu kalẹ̀ kẹ sa kọgbẹ kẹ sọ di pàwùdà kẹ sọ de lùbọ́ lúbúlúbú ẹni wọn máa bù sógi gbóná wọn máa mú kọ́ gbóná àwọn àrùn ọ̀rẹ́ rẹ̀ yóò jìnnà ẹ mọ ohun táwọn àgbàlagbà pè ní ọ̀rẹ́ rẹ̀ èyí àwọn àrùn wókòwòkò àwọn àrùn kúsẹ́kúsẹ́ tí máa dáyàn dúró yẹn yóò jìnnà sí wọn tí ó bá jẹ́ èyí tó mọ́ lọ́jọ́ lọ́wọ́ tí àrùn ibà bá wá múyàn ewé yìí lásán sí kó jiná sí kọjá ewé èrèké sí gbòòrí ewé èrèké ewé yìí lásán sí kó sì wá ọ̀sán wẹ́wẹ́ kan la bí mẹ́ta dà á sí kó sì papọ̀ kan máa mú ọ̀tọ̀ dànù ara rẹ̀ ó ṣe yágíyágí ni ọ̀gbọ́ tí a bá wá ní ẹ mọ̀ pé ara ẹlòmíì ara máa ń yún ẹlòmíì ara ẹlòmíì á máa pa àpò láì nídìí àbí káàrọ̀ ọ máa já ẹlòmíì jẹ torí ewé yìí lásán ọba ti já ọlọ ọ wà lọ kànáfùrù ọlọ wọn náà yóò kùnà lọ́múlọ́mú da méjèèjì papọ̀ gbówó ọ lè dá sínú àdí àgbọn gbówó ọ lè dá sínú àdí ẹ̀yàn gbówó ọ sì lè dá sínú olive oil àwọn ará Faransé a máa pè ní idolive kọ́ ọmọ ìpara lágbára ọlọ́run ara rẹ̀ ó sì máa dán yóò máa dán yóò bá dẹ̀hùn gbàgbé àgógó igún là ń sọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́lọ́run fi kẹ́ wa ṣùgbọ́n ẹ̀sìn làwọn èèyàn gbé sórí ṣùgbọ́n ńgbà tí àwọn èèyàn ti náwó ànádànù lọ́pọ̀lọpọ̀ ló fi dogun ayé òde òní ẹ bá rí léyìí orí social media ẹ bá rí tọ̀hún orí social media ẹlòmíràn ọgọgbó ewé yọ sàmà wòtòwòtò fáwọn èèyàn tọ́ àbú ẹnìkan o àwọn ẹlòmíì gan bí wọ́n ti ẹ̀yà dẹ̀dẹ̀rẹ̀ sí wọ́n sọ pé oògùn eré social media lọ́kàkún oògùn mọ́lẹ́ òyìnbó kọ́ ló ṣe fóònù tó ń lò bàbá àti ẹ tó dí oògùn mọ́lé tí ò fi ṣàǹfààní fẹ́nìkan òyìnbó tó nímọ̀ tó fi ṣe fóònù ńkọ́ èwo lẹ́yìn rí ṣe ìwọ̀n tí ń ṣe wá ní Áfíríkà wa nìyẹn ká máa bú ara wa ká máa jìra wa lẹ́sẹ̀ tọ́lọ́run bá kẹ́ ẹnìkan tó bá nímọ̀ kankan ẹ ràn án lọ́wọ́ ẹ má wàá wò ó pé sojú wa ni wọ́n èbì ṣé ń gbọ́ tí a ní gbogbo ọmọ yìí ṣé yà wá ga jù wá lọ ní ẹ má ṣe bẹ́ẹ̀
tí mo ní ẹ má ṣe àní ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ ran onílé lọ́wọ́ ẹ ran àlejò lọ́wọ́ kẹ́yìn náà bá lè rí àǹfààní títí yín náà lọ́jọ́ ọ̀la níbi tẹ́ ẹ̀rọ kan sí kọ́lọ́hún lè gbé ẹ̀yin náà dìde ńbẹ̀. ewé yìí ewé yìí ewé yìí ewé yìí sẹ́wọ̀n pa àwọn ọkọ mi ń bẹ tó yẹ pé wọ́n yàgbá kó kalẹ̀ wọ́n yẹ jókòó kalẹ̀ ọba ti ní tọ́rọ́ kọ́bọ̀ lọ́wọ́ báyìí ilé ọlọ́tí ní ń lọ tọkọ mi bá ti lówó lọ́wọ́ báyìí tí èfowó ọbẹ̀ lẹ́ẹ̀lé fúyàwó rẹ̀ àlè ní àwọn àfowó wá kiri gbìyànjú kọ lọ já èso ìkọ́pọ̀ èso rẹ̀ ní kì í ṣe ewé rẹ̀ o àbí má fẹsẹ̀ yìí lẹ́nu tí ìyàwó fi gbọ́ràn sọ́kọ lẹ́nu ìyàwó ni mo pé o tí fi gbọ́ràn sọ́kọ lẹ́nu tọkọ náà tí fi gbọ́ràn sí ìyàwó lẹ́nu ẹ̀rí marital peace lélẹ́yìí eléyìí máa fa settlement sínú ẹbí mi ọkọ tó bá ya garawa yóò mú mọ́lẹ̀ ìyàwó tóun náà bá ya garawa yóò mú mọ́lẹ̀ èso àgógó ogún ó wúlò fún yín ó wúlò fèmí náà ká tó tẹ̀síwájú lórí àárín yẹn ẹ lè fẹ́ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp group nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀ +23480 3298 3298. Mọ́kànjú ọlá kí ló dé tọ̀rọ̀ ayé ẹ̀ padà wá rí bó ṣe rí yìí. Pẹ̀lú bí mo ṣe ṣàlàyé fún ọ tó pé pa abẹ́rẹ́ lókun tọ̀. Bàbá àgbà òye mo wí bẹ́ẹ̀ lẹ́yìn àgbà jẹ́ ló tún fẹ́ bá sọtẹ́lẹ̀ fà ọ̀bá fẹ́ lọ́jọ́ ńlànà kò sẹ́ni tí ó sọmọ rẹ̀ nípa wí bẹ́ẹ̀ ló pidẹ́pidẹ́ ìdẹ́jà sásán mo dára títí àràrà mọ́lẹ̀. Bàbá ṣé kí n mọ́tàn yín gbogbo ìgbìyànjú mi pàbó ní dásì. Bàbá ayé ti sú mi. Má kánjú bó ti ṣe rí nǹkan lọ́dà. Bàgbà bá ń bọ́ ọmọ kékeré sọ̀rọ̀ tí màjèsí ń gùnjẹ ọrùn bí ti rí nù bí wọ́n bá ní kó pè bí ti rí wá. Gbọ́ ọba ni kò tí ì bàjẹ́ o bọ́ọ̀bá tún ní lẹ́nu mìíràn. Má kánjú gba nọ́mbà yìí kó pè é. Lukman ọmọ Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní gbogbo ayé mọ̀ sí ojúlówó ọmọ Ìṣẹ́yìn ní bàbá rẹ̀ tó gbé gbogbo ọgbọ́n àtinúdá táwọn àgbà fi ń dàgbà lọ́mọ rẹ̀ Lukman lọ́wọ́. Bí n bá ní tàn ọ́ kò sí gbogbo ìṣòro àbójòjò tá a bá gbé déwájú ọmọ Àyẹ́dáre tẹ́lẹ̀dùmarè ò ní fàṣírí rẹ̀ hàn àfi bí èèyàn bá déwájú rẹ̀ lóko. bí ìrìnàjò rẹ bá wá ka mórílẹ̀-èdè Nàìjíríà nọ́mbà tó pè sí rẹ̀ +234 80 32 98 3298. Òun náà ló sì lè fi bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp bọ́ǹbẹ nílé ni tàbí lókè òkun. Bí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bá wá wà nílùú Kútọ́nù, nọ́mbà yìí ló lè fi kàn sí wọn tí ó ṣàlàyé ibi tó ti pàdé ẹ̀ +229 54 65 1928. Fọkàn balẹ̀ mọ́sògòjò ìbànújẹ́ náà gbọ́ ọba lè débẹ̀ ọ̀rọ̀ rẹ̀ á gbọ́ kì í sọ̀rọ̀ àwàdà pákó pé oníṣègùn ìbílẹ̀ àpò ìbò ti gbóyin ajá kàkà ni kò sí rúrúfẹ́ àìsàn tàbí ṣòro tó dojúkọ tó ọba ti dọ̀dọ̀ bàbá ọgbọ́n gbogbo rẹ̀ pátápátá lọ́lọ́run ọba ọgbẹ́ fúyẹ̀ nítorí pé ọlọ́run ń gbọ́wọ́ rẹ̀ ṣèyanu agbára ọlọ́run ni kì í ṣèmọ̀ èèyàn. Èdùmàrè dára ó rọ̀ wá o ẹ̀rọ pẹ̀sẹ̀ ní ọmọ. ẹ kú kalẹ̀ yẹ́yẹ́ wa kò ní yẹ̀lẹ̀ fún gbogbo wa lágbára ọlọ́run ẹ̀rí gbogbo ohun tá à ń bá ń fẹ́ bàbá tí ń tọrọ lọ́wọ́ elédùà yóò fi lé wa lọ́wọ́ ẹgbẹ̀jú kẹ lọ já èso orí ògbé orí àkùkọ tá à ń pè ní àgógó ogún ẹja kọ́pọ̀ èso rẹ̀ lásán ìtànná orí ẹ̀ funfun ẹjọ́ pọ̀ ẹ wàá lọ bí ewé mi èṣù ìtànná orí tiẹ̀ náà ẹ̀já tí ó pọ̀ ẹ mọ̀ pé funfun lòun náà òdì méjì ẹ wàá wá òrí ẹgbẹ́lé
ẹ fi epo ọ̀bọ̀ díẹ̀ sí, ẹ fòdìdí atare kan sí, ẹ jó, ẹ̀yọ́nú tó dáa ni. Tí ẹ bá táyé bá ń dínà mọ́yàn, gbìyànjú máa lo sẹ́yìn tàbí ẹ bá mú àmúbọ́, tàbí obìnrin títí ń wá ọkọ gidi tàbí ọkùnrin tí ń wá ọkọ tí ń wá aya rere, tàbí tí ẹ bá wà ní àwùjọ ibi tó yẹ pé àwọn tẹ̀jọ́ ń ṣiṣẹ́ wọ́n gbé e dání ṣùgbọ́n wọn ò rí náà rí ọ gbọ́n mo wí o, èèyàn máa bá wọn láńláńlá lẹ́yìn àṣìṣe wọn ó yí ọ ká, wọn ò sì ní rí náà rí ọ pé kí wọn ó ṣe ọ láàánú. Ọlọ́run ò mọ̀jà yọ pa náà ògo wa o. Ọ̀gbọ́ àwọn ẹni ibi ní wọn á ṣiṣẹ́ bẹ́ẹ̀ wọ́n fi àmì burúkú yẹn sí yẹn lára. Èyí ilẹ̀ kò ní rírà bẹ́ẹ̀ ní ìralẹ̀ wọn ò ní jẹ́ ọkọ, ṣùgbọ́n ilé títí ń gbé yẹn ibẹ̀ ni wọ́n máa rí gẹ́gẹ́ bí ilé rẹ̀, ilé onílé tí ń gbé. Ó dijọ́ wọn bá sáàkì ẹ̀ lẹ́nu sẹ́kó tó mọ̀ pé ìhòhò lòún wà, ìta gbangba lòún wà. Gbogbo etí tí ó gbọmi lásìkò yìí o, ìbànújẹ́ orú bẹ́ẹ̀ ò ní kàn yín o. Tí a bá lorú iṣẹ́ báyìí, ẹni tó lówó lọ́wọ́ yóò rí ọ, ẹni tó tí ire rẹ̀ kàn bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n sì ọ lóore sáà ni. Ọ̀sẹ́ni tí ó rí ọ tí ó dojú ìjà kọ́, kódà bọ́ ọ bá sẹ́yìn látọjọ́ tó ti pẹ́, yóò pé ọ yóò wọ ọmọra yóò yà sọ ohun tó ṣe fún ọ, yóò sì nìkan ọbẹ̀ wọn yóò sì tàn án bẹ́ẹ̀. Ìyẹn lọ bẹ́ẹ̀ o. Sórí èso àgógó ogún yìí lọ́jà àkọ́pọ̀, ìtàdá bí èṣù lọ́jà àkọ́pọ̀, ó ti já méjèèjì jọ. Àkekèé iye yòówù tó o bá rí bá ògbé jù sí ọ̀yà jò, ṣó ti jó fọṣẹ kó, ó ti fọṣẹ kó. Àwọn ọkùnrin tó bá ya garawa là máa lò fún tí wàá tọkọ rẹ̀ bá ti fẹ́ ní àsìpọ̀ máa fojú ara. Ìwọ ọkùnrin tó bá rí pé ọ̀nà fẹ́ máa lò fún ìyàwó rẹ̀ ni máa fi fọ kìnnìún kò yí ọ, torí bàbá ṣàlàyé nísìnyí wọ́n lè sọ̀ka tún sọ kó yé wa máa fi fọ ojú ara tiẹ̀ náà wọ́n náà máa fọ ọ̀pá amúsì rẹ̀ máa fọ dáadáa. Ọba ti fi fọ ó rí i pé fúnra ọmọbìnrin yẹn náà sọ pé ó ń lè lọ bí kọ́mọ́jàre, kíní rẹ̀ yìí ń tẹ́ mi lọ́rùn, kíní rẹ̀ yìí fóònù tó ń tẹ̀ lára mi yìí ń tẹ́ mi lọ́rùn gan-an ni. Bẹ́ẹ̀ ni obìnrin náà máa sọ pé kí ni mo tún fẹ́, kí ni mo tún wá ń ta kódà ọmọ lè ju súkẹ́súkẹ́ lọ yóò máa tẹ́ ẹ lọ́rùn tó. Ẹnìkan mọ̀ sọ tán Ọlọ́run èyí tá a sọ yìí bá a fa àlùbáríkà sí gbogbo ẹni tó bá lò kò ní gbòdì lára yín o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọdún àgbà. Yẹ́yẹ́ wa kò ní yẹ́ ẹ lẹ́. Ìtọ́jú ara ńlànà àti tewétegbò ní ẹ̀ka sí wa. Ẹ̀rọ bẹ̀rẹ̀ ń pa ìrìn àjò yín ní ẹ̀ka sí wa. Iṣẹ́ ẹ̀yin la wá ṣe tán ẹ fẹ́ fi DHL gbé ni, àbáyín gbé fún DHL. Mọ́tò lẹ fẹ́ fi gbé ni, àbáyín gbé fún mọ́tò. Tó ẹ̀yin èèyàn mi, ẹ bá ti pe nọ́mbà Nàìjíríà mi tí ò lọ. Ìyẹnsí lórílẹ̀-èdè Nàìjíríà ni ẹ pè mí ní WhatsApp ẹ̀. Tọ́ba yẹ pé Kútọ́nù ni mo bá wà, màá jẹ́ kẹ́ ẹ mọ̀. Tí ọba jẹ́ Kútọ́nù, ọjọ́ kọ́ńtì mi náà ni ẹ̀yin láti pè mí lórí WhatsApp Nàìjíríà. Èyí sì fún yín nọ́mbà Bẹ̀nẹ̀ ẹyọ kan náà sí ẹ̀yà máa gbọ́ o. +234 80 3298 3298 gbàkásí +234 80 3298 3298. Ẹ jẹ́ fún ilé MTN kejì +234 81 33 155 111 +234 81 33 155 111. Okùn nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928. Tẹ́ ẹ bá pe nọ́mbà kan tẹ́nìyàn bá ní bàbá ọgbọ́n lòun, tí ẹ bá ti ṣe Lukman ọmọ Ayédáre kì í ṣèmí o. Ṣẹgbọ́ àwọn nọ́mbà mi ni mo fi ilẹ̀ fún yín, ẹ má pe nọ́mbà ẹni ẹlẹ́ni. Ohùn mi ò yàtọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lórí ètò tẹ́ bá bá mi pàdé bóhùn mi ṣe rí náà nìyẹn o. Yọ yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́ o, ẹ̀yin èèyàn mi nílùú Abidjan ẹ̀kọ́ ojúlọ́ náà lóṣù kọkànlá yìí á pàdé ara wa mẹ́. Yọ yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́ o. N ta fẹ́ Ọlọ́run ó sì fún ọ, èyí tá a fẹ́ Ẹlẹ́dùà ó lè jìnnà sí wa. Gbogbo n ta fẹ́ Ọlọ́run Ẹlẹ́dàá wa ó fi lé wa lọ́wọ́.